àṣírí náà ni eléyìí o mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀yin ènìyàn pàápàá ẹ̀yin ọ̀dọ́ mùsùlùmí kẹ́ ẹ fi ara balẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí sẹ́ni president Burkina Faso ni ológun tó ṣègbàjọba ń bẹ̀ ni látìgbà tó dẹ̀ ti débẹ̀ ní nǹkan ti ń dá ní Burkina Faso kódà àwọn ọmọ Nàìjíríà ti ń lọ bẹ̀ mo ní èèyàn bíi 5 síbẹ̀ tó dẹ̀ ń dá fún bẹ̀ tó ń ṣe dáadáa ń bẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí làwọn ìjọba Saudi Arabia wá pé wípé àwọn fẹ́ wá kọ́ 200 mosques sí country lọ́fẹ̀ẹ́ ló bá yarí Ibrahim lórúkọ ẹ̀ mùsùlùmí ni president yìí ó wá yarí ó ní òun ò ní di mosque ó ní ilé tó wà ní country àwọn ti tó ó ní tí Saudi Arabia bá mọ̀ wípé àwọn fẹ́ ran àwọn lọ́wọ́ kí wọ́n wá kọ́ school fáwọn kí wọ́n wá kọ́ ilé ìwòsàn fáwọn kí wọ́n wá dá ilé iṣẹ́ sílẹ̀ fáwọn àwọn mùsùlùmí kan wá jáde wọ́n wá ní irinṣẹ́ Sátánì ní kò fẹ́ gba Ọlọ́run láyè ní kò fẹ́ ṣe kíní kan náà wọ́n fẹ́ sòótọ́ kan fún yín kó tó di wípé president débẹ̀ nǹkan òrọ̀gbọ́ ní Burkina Faso tẹ́lẹ̀tẹ́lẹ̀ ebi ń pa wọ́n ìyà ń jẹ wọ́n Saudi Arabia ò rí wọn gbà yẹn láti wá ràn wọ́n lọ́wọ́ láti wá kó oúnjẹ ọ̀fẹ́ fún wọn láti wá kọ́ ilé ìwòsàn fún wọn láti wá kọ́ ilé ìwé fún wọn láti wá dá ilé iṣẹ́ sílẹ̀ Saudi Arabia ò ronú yẹn nígbà tí Ibrahim wá gbàjọba tí nǹkan wá yí padà sí dáadáa ní Burkina Faso tí nǹkan tó wá dá ń bẹ̀ báyìí ní Saudi Arabia wá wò pé ó yẹ káwọn ṣe business ń bẹ̀ káwọn kọ́ mosque fún wọn my voice rejected nǹkan tó bá wá lè mú Saudi Arabia fẹ́ kọ́ mosque fún Burkina Faso kékeré yẹn tán náà wọ́n fẹ́ kọ́ 200 mosque síbẹ̀ wàá mú iye mosque tí wọ́n ti tí àwọn àfáwà ti máa gbowó ẹ̀ lọ́wọ́ àwọn Saudi Arabia ní Nàìjíríà pẹ̀lú population wa bí i more than 1,000 fún nǹkan tó wá lè jẹ́ kí wọ́n ronú àdìkọ́ 200 sí Burkina Faso kékeré yẹn ó túmọ̀ sí pé 1,000 ni wọ́n ti máa hẹ́ẹ̀mà àti kọ́ sí Nàìjíríà tẹ́lẹ̀ tó ti máa gbowó ẹ̀ sílẹ̀ mo wá sọ̀rọ̀ ayé mi sì wípé ìjà sọ́ọ̀ tí ìwà táwọn àfáwà kan wù lẹ́nu ọjọ́ mẹ́ta nílẹ̀ Yorùbá tí wọ́n gbé ẹ̀sìn lérí kankan ṣàdá làwọn fẹ́ ṣàdá làwọn fẹ́ mo sì wá mọ̀ wípé iṣẹ́ owó tí wọ́n gbà ní Saudi Arabia ni wọ́n fẹ́ ṣe definitely Saudi ti máa fún àwọn náà lówó olú mosque bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ sí country yín tí wọ́n ń sojú ayé kí Saudi lè sọ pé wọ́n ń ṣiṣẹ́ owó tí wọ́n gbà then ìjà tó wà láàrin àwọn àfà wa tá a rò pé ìjà ẹ̀sìn pé wọ́n ìjà ẹ̀sìn ni pé ìjà tọ́lọ́ ni ìjà owó yẹn ni ó ṣe yé mi ni àwọn láàrin ara wọn mọ̀ ṣùgbọ́n kẹ́ tí ò wá yé ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ni wípé instead of owó tẹ́ ń gbà lọ́wọ́ Saudi torí Saudi business Saudi ń ṣe ok ẹ wo sí wọ́n ní ẹni ńgbà tí Saudi bá kọ́ mosque can let's say pé Burkina Faso accept wọ́n kọ́ 200 mosque láà lórí àwọn tó máa padà lọ sí Mecca mo yẹ tí Saudi máa realize padà ok fún àpẹẹrẹ Nàìjíríà ń sìn 88M náà ní ẹnì kọ̀ọ̀kan bá fẹ́ lọ Mecca máa san àbí 88M wá mo yẹ èèyàn tó ń lọ sí àwọn èèyàn tó ń lọ sí Mecca ní Nàìjíríà sí wọn lé ní 100 mo 200 sí wọn lé ní 500 wá sí lo 88M multiply by 500 lọ́dọọdún kí Saudi kan wá kọ́ 1,000 mosque sílẹ̀ fún wa kọ́kọ́ fún wa ní Nàìjíríà láàrin ọdún márùn-ún mo tán máa generate lórí wa tẹ́tọ́ ẹgbẹ́ business ni wọ́n ń ṣe instead of that why tí Saudi oṣù wa sọ pé àwọn fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ kẹ́tẹ̀ wá sọ pé ilé iṣẹ́ yẹn àwọn mùsùlùmí nìkan ni kó máa ṣiṣẹ́ mẹ́ ní Nàìjíríà ó tẹ́ wa lọ́rùn kọ́kọ́ sí kọ́ pé àwọn fẹ́ dá ilé iṣẹ́ sílẹ̀ o fún gbogbo mùsùlùmí Nàìjíríà mùsùlùmí nìkan làwọn fẹ́ kó máa ṣiṣẹ́ mẹ́ wàhálà ó tẹ́ mi lọ́rùn kọ́ ní àwọn fẹ́ dá ilé ẹ̀kọ́ sílẹ̀ ilé ẹ̀kọ́ schools sílẹ̀ kọ́ ní àwọn mùsùlùmí nìkan làwọn fẹ́ kó máa lọ bẹ̀ ó tẹ́ mi lọ́rùn kọ́ ní àwọn fẹ́ dá ilé ìwòsàn sílẹ̀ ilé ìwòsàn kan náà fẹ́ dá sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kan ní mùsùlùmí nìkan ní kó máa ó tẹ́ mi lọ́rùn because ó yàtọ̀ sí pé à ń kó ọ̀rọ̀ wa lọ síbẹ̀ mí ní káwọn èèyàn máa sin Ọlọ́run o but Saudi mọ nǹkan tí wọ́n ń ṣe instead of tí Saudi tí wọ́n ń pín owó kiri ok ẹ fẹ́ kọ́ 200 mosque fún Burkina Faso kí ló dé tẹ́ ẹ̀ fi fún àwọn ọmọ Burkina Faso tó wáyé pé lóòótọ́ ìfẹ́ wọn lẹ ní tẹ́ ẹ̀ fi fẹ́ wá kọ́ mosque fún wọn tó wáyé pé lóòótọ́ ọmọ ìyá inú ẹ̀sìn ni wọ́n lẹ́fẹ́ kọ́ mosque fún wọn àwọn ọmọ Burkina Faso tó wà ní Saudi Arabia tó wà ní yes Saudi Arabia ìjẹ́ fún wọn níwèé ìgbélù wọn níwèé ìgbélù ojoojúmọ́ làwọn ọlọ́pàá ń lé wọn kiri ìwà lẹ́ ń wù sí wọn ṣekúṣe lẹ́ ń ṣe wọn ẹ̀dẹ̀ ní àwọn ọmọ ìyá inú ẹ̀sìn ni wọn ẹ̀dẹ̀ ní ẹnífẹ̀ẹ́ wọn so instead of nǹkan tẹ́ mosque fẹ́ kọ́ fún wọn ẹ̀sìn kọ́ lè ṣe fún wọn ẹ dá mi lóhùn ok nígbà tẹ́ bá kọ́ mosque tẹ́ nǹkan kọ́ mosque jọ nígbà táwọn èèyàn bá jáde ní mosque lọ́jọ́ Jímọ̀ tán bá délé tí wọ́n bá lóun jẹjẹ tí wọ́n nígbàgbé wá sí tí wọ́n gbọ́ ní mosque tí wọ́n nígbàgbé kí wọ́n bọ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀wọ̀n pé àìsówólọ́wọ́ èèyàn gbàgbé máa mú yàn dá ẹ̀ṣẹ̀ tó burú jù because ẹni tó bá ní owó lọ́wọ́ parọ́ ẹni tó bá ní wá jalè ẹni tó bá ní wá sí lára ẹni tó bá ní owó lọ́wọ́ sí ojú kòkòrò ẹni tó ní iṣẹ́ lọ́wọ́ òdẹ̀ lè náwó so
instead of táwọn ọmọ kan fi ń jáde ní kéwú tí wọ́n rí sẹ́sẹ́ ṣe ràn àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá lọ́wọ́ kẹ́ dálé sẹ́sílẹ̀ fún àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá nìkan àwọn mùsùlùmí ilẹ̀ Nàìjíríà nìkan. mo máa ń sọ mosque ta ní tító church ta ní tító nǹkan tá àbúrò fi yàtọ̀ nìyẹn. eléyìí táwọn èèyàn máa lọ máa dakùdé lẹ̀ sórí òkè láti Friday da Saturday ọ̀dà Monday ní Nàìjíríà yẹn Olúwa gbálà ló dé sí mi orúkọ Jésù Olúwa gbálà ló dé sí mi olóore mi kó wá mi wá kò sí rẹ̀ láàbùrọ̀dọ̀ ó ń kálukú ń ṣiṣẹ́ ni o. ó ń kálukú ń ṣiṣẹ́ ni o ọ̀rẹ́ ilé táwọn afá kan jókòó sí social media tó ń kọ́yàn ní oògùn owó kíákíá tó ń kọ́yàn ní oògùn àwọn oògùn owó yẹn kò sí rẹ̀ láàbùrọ̀d ó ń kálukú ń ṣiṣẹ́ ni. so yẹ yín so ẹ̀yin àfá wa ẹ̀yin bàbá wa tẹ́ sún àwọn ará Saudi nǹkan tó máa benefit ní kẹ́ gbà wálé tó máa jẹ́ òwúlò fọ́jọ́ làwọn ọmọ yín ilé táwọn ọmọ yín rìn bọ̀rọ̀ òkèrè yẹn ó tó gẹ́ ẹ̀rọnú because iṣẹ́ tí ò sí làwọn àfá yẹn fi ọmọ bọ́ọ̀sì yẹn fi jáde lé kéwú gbà tí wọ́n fẹ́ jẹun wọn ànáwó wọ́n fẹ́ sanwó lé wọ́n fẹ́ sanwó sùkúl àwọn wọn ló yẹ ká máa lu jìbìtì ká máa gẹ́rí ká máa gápá kiri bọ̀ ká nínú Saudi yẹn bá yẹ pín tó ń dalẹ̀ iṣẹ́ sílẹ̀ táwọn ọmọ yẹn ń ṣiṣẹ́ yàrá pé wọn ní máa wà kíwà so ẹ̀yin tẹ́ súnmọ́ Saudi nínú ẹ̀yin bàbá yẹn tẹ́ lọ ń gbowó lọ́wọ́ wọn owó tẹ́ máa gbà owó kan wá dalẹ̀ iṣẹ́ sílẹ̀ ní kẹ́ gbà mí ní kẹ́ má sin Ọlọ́run gbọ́n nǹkan tó lè help wa nìyẹn Saudi gbọ́n Saudi business ni wọ́n ń ta sí tiwọn wọ́n dẹ̀ ń pé Nàìjíríà láìkè owó business àwọn máa ń fi wọn kan wọ́n ṣe wọ́n gbọ́n gan ẹni pé Saudi gbọ́n wọ́n gbọ́n gan tẹ́lẹ̀ ọmọ ní àràmù ní football boxing wọ́n ní àràmù ní music wọ́n ní àràmù ní nísìn wọ́n ti invest sí gbogbo ẹ̀ nísìn wọ́n ti invest sí gbogbo ẹ̀ nísìn wọ́n jẹ́ ti fi tan àwọn èèyàn jẹ́ ńgbà yẹn pé àràmù ní nísìn ojú wọn ti là báyìí wọn fi business ṣeré ẹ wo bẹ̀ bó ṣe dá aṣọ alásọdọ̀ gàǹdà bóra wọn kọ́ mọ́ọ̀sì kiri ẹ̀ kọ́ lè ṣẹ́ ẹ̀ kọ́ mọ́ọ̀sì kiri so táwọn ìbá jáde mọ́ọ̀sì tó bá dé tí wọ́n fẹ́ jẹ sẹ́ni tó níṣẹ́ lọ́wọ́ ṣẹ́ kò níṣẹ́ so mi ní ẹ̀sìn mùsùlùmí ò da ẹ̀sìn mùsùlùmí mi ìtakọ̀ ẹ̀sìn mùsùlùmí ò ṣùgbọ́n mi kàn sọ pé ẹ̀yin bàbá wa ẹ̀yin náà gba nǹkan gidi wálé ẹ fi ọ̀rọ̀ president Burkina Faso yìí kẹfì sẹ̀ sample mùsùlùmí ni o Ibrahim lórúkọ ẹ̀ Ibrahim Traoré lórúkọ ẹ̀ kì í ṣe kìrìsìtẹ́nì ẹni pé ó ní làákàyè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wà nílẹ̀ Yorùbá lọ tó yẹ pé àwọn fẹ́ fi ẹ̀sìn dalẹ̀ Yorùbá rú èèyàn kan lélẹ̀ o mùsùlùmí bí ẹgbẹ́ yín ni o mùsùlùmí bí ẹgbẹ́ yín ni o president ni o bá jẹ́ Nàìjíríà ni owó yẹn lẹ́yìn ló máa wọ yín lójú so ẹ̀rọ náà ẹ̀dẹ̀ sọnù kẹ́tọ́ sọnù this is Ade Ọmọ Ade bye for now. Ade Ọmọ Ade, advocate for the masses.